tí ẹ bá ṣàkíyèsí Muyideen dáadáa nǹkan tó ń jà fún ní òmìnira. Ìwọ tó bá sọ wípé Muyideen ya wèrè, bàbá ẹ lákú bàbá ẹ ló ya wèrè. That ọmọ náà arákùnrin yẹn mọ nǹkan tó ṣe. Nǹkan tó ń fún ní headache, nǹkan tó ń bà nínú jẹ́, ó fẹ́ gba òmìnira. Kó as a man kóun lè jẹun lásìkò tó bá yẹ kóun jẹun, kóun lè pàṣẹ lásìkò tó bá yẹ kóun pàṣẹ. That is what she need. But there is something tó wà nínú ẹ̀ tí ò ti sọ. Pẹ̀lú ọ̀rọ̀ méjì tó jù síta láàárọ̀ kùtù àìyẹn pé Àgbàlá Gabriel la fẹ́ jẹ́ ká má jẹ́ ká yó ni onímọ̀ tara ẹni nìkan ni. That two words have meaning. He need to tell us the meaning of that word. So gbogbo mo bẹ̀ gbogbo èèyàn ọmọ Nàìjíríà, oore kan tí ẹ lè ṣe fún Muyideen láyé òní mo fẹ́ sọ fún yín tẹ́ bá mọ̀ pé láìkí ẹ lóòótọ́. Ṣé ẹ rí ilé ẹ̀ tó wà ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel yẹn, tí a bá rẹ́ni tó lè rà lọ́wọ́ ẹ̀, kí wọ́n lọ bá gẹ̀ẹ́tì ilẹ̀ sí ìta. Muyideen ọba mugun ni ọ, ọba mugun. Ta ló dàgbà jù ní ìwọ àti Àgbàlá Gabriel? Àgbàlá Gabriel. Muyideen ọba dèdèrè ni ẹ. Ṣé bí ọdún yìí ni ọdún tó lọ ní Àgbàlá Gabriel ṣe 30 years. Tó bá ru ọpọlọ ẹ Muyideen wà rí wípé wàá ju Àgbàlá Gabriel lọ. Àgbàlá Gabriel ṣé bí ìránṣẹ́ Ọlọ́run ni ọ́? Ìránṣẹ́ Ọlọ́run ni ọ́. Mo rí ọ gẹ́gẹ́ bí aláìní ọpọlọ àti aláìlóye. Ó tún fẹ́nu ara rẹ̀ sọ jáde wípé o fún ní blala. Kí ló dé tẹ́ ló ń fún náà? Ó lóun yọ pankẹ́rẹ́. Òǹbó married man ní pankẹ́rẹ́ nídìí. Inú òfin Nàìjíríà ó ti go wrong. Àgbàlá Gabriel gbọ́ mi dáadáa o. Òǹbó married man, òǹbó ní pankẹ́rẹ́ nídìí. Bàbá yìí dẹ̀ ti ṣàlàyé pé ọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ń náun. Kí wá ní ìtumọ̀ orí burúkú tẹ̀ ń bá kiri? Látijọ́ tó ti dá chọ́ọ̀chì yẹn lẹ̀, kí ni ìtumọ̀ orí burúkú tẹ̀ ń bá kiri? Òun fọmọ lọ́mọ, àkọ́kọ́ nǹkan méjì ló ṣe. Ó fún Muyideen pawó online ní social media. Ó tún bá gba owó jọ, ó tún wá lọ kọ́ ilé yẹn, ó tún lọ kọ́ sórí ilẹ̀ chọ́ọ̀chì yẹn. Definitely wọ́n ló ní property now. Because wèrè kọ́ ní òròjọ́, wèrè kọ́ ló máa dá o. Àgbàlá Gabriel. Kí ni ìdí tí Àgbàlá Gabriel fi máa nà Muyideen? Àgbàlá Gabriel, kí ni ìdí tó fi nà Muyideen? All in the name pé òun correct ẹ. Ẹ wáyé o, ọmọ 30 years. Ó mú ẹgbà, ó nà ọmọ 39 close to 40. All in the name pé ó fẹ́ kó gbọ́ ọ̀tọ̀ tó sọ. Ṣé ẹnu ti tán lẹ́nu ẹ láti fi sọ̀rọ̀ ni? Àbí kò sọ̀rọ̀ mọ́ nínú pépà sọ? Kì í ṣe èèyàn ló sọ eléyìí o. Àgbàlá Gabriel fún ara ẹ ló sọ jáde nínú fídíò tó ṣe láàárọ̀ ẹ̀ ní Tuesday. Àgbàlá Gabriel, you maltreat Muyideen. Muyideen tẹ̀lé wọn yẹn ó ti rí àṣẹ gbogbo tó pọ̀ jù nípa Àgbàlá Gabriel. Ó dẹ̀ ti mọ̀ pé scam ló ń ṣe. Ìdí ẹ̀ tẹ́ fi rí Muyideen tẹ́ fi rí ọjà nìyẹn. I didn't know Muyideen, I didn't know Àgbàlá Gabriel. But we understand how everything is going. Nítorí mẹ́mi jáde, kí ni ìdí tí Àgbàlá Gabriel fi nà Muyideen? Àgbàlá Gabriel bọ́tà kò sọ. If not, Takalaba burst. Àgbàlá Gabriel kò lè withstand there. You did a bad thing. You maltreat Muyideen. All in the name, you carry a grace that supersedes him. That's not how to treat people. Àgbàlá Gabriel, you did a bad thing. Torí náà, mo rọ̀ ọ́. Ipò tí Ọlọ́run kó gbé ọ dé lónìí ò ní ṣubú. Mo fẹ́ kó jáde síta. Kó o tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà, gbogbo àgbáyé nítorí pé o nà Muyideen. Tí ń ṣe torí pé o bẹ̀rù Muyideen, ṣùgbọ́n nítorí orúkọ rẹ kó má bàa bàjẹ́. Mo fẹ́ kó o jáde síta kó o apologize pé o nà Muyideen. Wàá dé apologize sí Muyideen. Lóòótọ́ o lè fẹ́ràn èèyàn. Ṣùgbọ́n ní láti apologize. Kó o lè ní àkọsílẹ̀ rere.
kí Ayélókò lè sọ nípa tiẹ̀ pé nígbà tó ṣe àṣìṣe o ṣe correction lẹ́yìn ìgbà yẹn kò tún ní sí nǹkan kan mọ́. Èmi kì í fi ọwọ́ bo irọ́ lójú, èmi kì í ṣèké, mi ò dẹ̀ kí ń side, mi ń sápamọ́ sẹ́yìn ìka kan. Bí ọ̀rọ̀ bá ṣe rí ni mo ṣe máa sọ fún yín. Bí mo ṣe fẹ́ràn rẹ tó ni mo ṣe máa dájọ́ yìí. Nítorí náà tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà, lọ́wọ́ àgbáyé, lọ́wọ́ gbogbo àwọn tó ti ràn Muyideen lọ́wọ́. Muyideen ò kì í ṣe ẹran, kò kì í ṣolè. Ìbáwí yẹn pọ̀. Ẹ ń bú Muyideen pé Muyideen sọ̀rọ̀ ṣàkàṣàkà, ó sọ̀rọ̀ gbàgàgbàgà, ìkanra lúlù gan bẹ lára rẹ̀. Ìkanra pé ẹ fi àjùlọ ẹ fi hàn mí, èmi lẹ fi ìyà jẹ tó báyìí. Ẹni tí ń bá lè mú ìfàlélẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n ẹnu yìí lèmi náà fi gbára mi, ó sì fi ẹnu ó sì gbára ẹ̀ lẹ̀. Mo sọ wípé ara ìjà ò lè yín wà. Ìwọ tó bá lọ mú nǹkan kan lọ́wọ́ wípé o fẹ́ fi ṣe ìwọ tó fẹ́ fi nǹkan tó mú dání tó fi hàn ẹnìkan, ìwọ kúùkù tó bẹ lọ́wọ́ ẹnìkejì ṣó mọ tó wà ń bẹ̀ ni. Lúlù yẹn gan ló fa gbogbo ọ̀rọ̀ wótòwótò tí arákùnrin yẹn sọ, kò mí ni ẹ̀. Kò mí ni ẹ o, tó bá ṣe ẹlòmíì ni nínú àwọn èèyàn wa, wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó lè dámú, ẹbí tó ti mú ẹ, tó ti nẹ̀ ẹ́, tó ti yẹ̀yẹ́ ẹ, àwọn èèyàn wà ń bẹ̀ o, ìyàwó wà ń bẹ̀ o, àwọn ará chọ́ọ̀chì wà ń bẹ̀ o, àwọn tó ti ń pọ́n lé tó ti pé Muyideen nǹkan òdíṣẹ́ mi yẹn, nǹkan òdíṣẹ́ mi yẹn, nǹkan òdíṣẹ́ mi, tó ti ń pọ́n lé, wọ́n wá rí bẹ́ẹ̀ ṣe lù ú. Òun náà ojú àtì, òun náà á jẹ́ ìbànújẹ́ àti ìkorò sínú ayé ẹ̀ pé èmi náà ṣe báyìí, wọ́n molest mi, èmi náà dé ṣùgbọ́n kò ní orí ọ̀fẹ́ láti juwọ́ láti jà padà. Ṣùgbọ́n ó ní ẹnu, ó dẹ̀ gbìyànjú, ó fi ẹnu, ó lu ẹnu yẹn. Nǹkan tẹ́ ẹ ní, torí ẹ̀ mo sọ pé àwọn èèyàn máa ń, mo ní ẹjọ́ lèèyàn máa ń kọ́ èèyàn kì í kọjá. Ìjà lẹ́kọ́, bítì lẹ́kọ́, òun dẹ̀ lo bó ṣe máa package ara wọn. Ayé gbọ́ àbáyé ò gbọ́. Tẹ́ bá lóhun ò ní platform, Muyideen lè má ní platform tó ti máa sọ̀rọ̀. But at the same time nígbà tó jáde síta ṣáà gbọ́ àbá àgbọ́, ayé gbọ́, wọ́n tún gbọ́ kọjá bẹ́ẹ̀ ṣe lérò lọ. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ara ìjà lẹ́yìn wà. Nítorí náà mo fẹ́ rọ ẹ̀yin méjèèjì ìpè kẹ́ fọwọ́ wọ́nú. Ìwọ Pastor Gabriel, Ọlọ́run á kọ́ ẹ mọ̀ ṣe ní gbogbo ìwà tí wàá wù. Nítorí lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú nǹkan tí Muyideen wù, olóòṣì fẹ́ràn rẹ̀. Nítorí olóòṣì fẹ́ràn rẹ̀, gbogbo ẹ̀ náà la gbọ́. Ṣùgbọ́n tó bá di lọ́la tí Muyideen bá padà wá gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà, tó padà wá gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà, èmi fẹ́ rọ̀ yín wípé kẹ́ fi ọgbọ́n ṣe. Ọlọ́run Elédùmarè ló ní ìdáríjì lọ́dọ̀. Nígbàkúgbà tó bá padà wá, tó bá wù yín láti inú ọkàn wípé ẹ fẹ́ gbà padà, ẹ gbìyànjú kẹ́ jẹ́ ká lo tàwọn olóyìnbó láti fi ṣe ìtọ́jú ẹ̀.